Dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run olùfẹ́ wa, ayérayé olùgbàlà wa, Ọlọ́run aláàánú wa, Ọlọ́run tí a bí ní àkókò yìí, Ọlọ́run tí ó jẹ́ èrèdí àjọyọ̀ àkókò yìí, ògo ni fún orúkọ mímọ́ yín o. A dúpẹ́ ó fi ọ̀fẹ́ ńláńlá láti tún rí ọjọ́ Kérésìmesì mìíràn nínú ọdún 2024. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín fún oore ọ̀fẹ́ ńláńlá tí kò ṣe é fowó rà yìí. Ògo ni fún orúkọ yín. Ọlọ́run ẹ ṣé o fún àánú tí a rí gbà o, fún oore ọ̀fẹ́ yín o, fún èní ọjọ́rú ọjọ́ Kérésì. Àdúpẹ́ o, gbogbo ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lénìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tó ti àgbàdo lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ Kérésì, ọjọ́rú ọjọ́ 25 oṣù kejìlá. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ pé èrè fún ìbí rẹ̀, èrè fún ìbí rẹ̀, apá kẹta. Àkọ́sórí wa ni a mú nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún. Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìrẹ́pọ̀ kí ni tẹ́ḿpìlì Ọlọ́run ní pẹ̀lú òrìṣà? Nítorí ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run alààyè, gẹ́gẹ́ bí Ọlọ́run ti wí pé, èmi yóò gbé inú wọn, èmi ò sì máa rìn nínú wọn, èmi ò sì jẹ́ Ọlọ́run wọn, wọn ò sì jẹ́ ènìyàn mi. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Gàlátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkarùn dé ìkeje. Ìwé Gàlátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkarùn títí dé ẹsẹ̀ ìkeje. Láti ra àwọn tí ń bẹ lábẹ́ òfin padà, kí àwa kí ó lè gba ìsọdọmọ. Àti nítorí ẹ̀yin ń ṣe ọmọ, Ọlọ́run sì ti rán ẹ̀mí ọmọ rẹ̀ wá sínú ọkàn yín, tí ń ké pé, Ábà bàbá. Nítorí náà ìwọ kì í ṣe ẹrú mọ́, bí kò ṣe ọmọ, àti bí ìwọ bá ṣe ọmọ, ǹjẹ́ ìwọ jẹ́ àrólé Ọlọ́run nípasẹ̀ Kristi. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú ọjọ́ ìbí Jésù. Ní ọjọ́ méjì sẹ́yìn, mo ti ń jíròrò nípa ìdí fún ìbí Jésù Kristi, tí màá sì tẹ̀síwájú díẹ̀ lónìí. Kí a tó bí, ẹ̀mí mọ́kàn máa ń wá sára àwọn ènìyàn kọ̀ọ̀kan. Ẹ̀wẹ̀, lẹ́yìn tí Jésù wá sí ayé tí ó sì gòkèrè ọ̀run padà, ó rán ẹ̀mí mímọ́ láti gbé inú gbogbo onígbàgbọ́. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 16 títí dé 17. Ìdí nìyí tí ó fi sọ nínú ìwé Mátù orí 11 ẹsẹ̀ 11 pé ẹni tí ó kéré jù ní ìjọba Ọlọ́run tóbi ju Jòhánù onítẹ̀bọmi lọ, ẹni tí ó tóbi jù nínú gbogbo àwọn wòlíì tí ó ti wá ṣáájú rẹ̀. Ǹjẹ́ o mọ ohun tí ìyẹn túmọ̀ sí? Gbangba, ó túmọ̀ sí pé ó ju Èlíjà lọ, ẹni tí ó pe iná sọ̀kalẹ̀ láti ọ̀run nígbà tí ó wù ú. Ìbí Jésù, ikú àti àjíǹde Jésù, òun ló la ọ̀nà fún Ọlọ́run láti fi ẹ̀mí rẹ̀ sínú rẹ̀. Ní báyìí, ó lè dàbí rẹ̀ o ní ọ̀rọ̀ àti ní ìṣe. Ǹjẹ́ èyí kò jẹ́ ìyanu bí? Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, o ní Ọlọ́run nínú rẹ̀. Èyí sì túmọ̀ sí pé o kì í ṣe ènìyàn lásán mọ́ o ti di tẹ́ḿpìlì Ọlọ́run. Ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ń ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Gẹ́gẹ́ bí tẹ́ḿpìlì Ọlọ́run, ó túmọ̀ sí pé ohunkóhun tí a kò lè rí nínú Ọlọ́run kò yẹ kí a rí nínú rẹ̀ o. Èlíṣà lè kú ní ọjọ́ ogbó rẹ̀ látàrí àìsàn nínú ìwé Ọba kejì orí 13 ẹsẹ̀ 14, ṣùgbọ́n nítorí o ní Ọlọ́run nínú rẹ̀, àìsàn kò lè ní àyè nínú àgọ́ ara rẹ̀. Mósè tilẹ̀ lè ní inú fùfù, èyí tí ó padà dí i lọ́wọ́ láti wọ ilẹ̀ ìlérí, ṣùgbọ́n irú àwọn nǹkan bẹ́ẹ̀ kò lè dí ọ lọ́wọ́, nítorí Ọlọ́run fúnra rẹ̀ ń gbé nínú rẹ̀. Ìwọ ń so èso ti ẹ̀mí mímọ́ o. Àìlera tàbí ìwà búburú kan kò sì lè rí àyè nínú rẹ̀. Bí Bíbélì ti sọ nínú ìwé Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 4, aṣẹ́gun ni ọ́ nítorí ẹ̀yin ni ọmọ mi, tí Ọlọ́run ni ẹ̀yin sì ni ó ti ṣẹ́gun wọn. Nítorí ẹni tí ń bẹ nínú yín ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Aṣẹ́gun ni ọ́ nítorí Ọlọ́run alágbára fẹ́ràn rẹ, ó sì ti fi inú rẹ ṣe ibùgbé rẹ̀. Ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 37. Òun náà wí pé, ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí o, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ, nítorí ẹni tí ó fẹ́ wa. Kò sí ohun yòówù kí èṣù jù sí ọ, níwọ̀n bí ẹ̀mí mímọ́ bá ti ń gbé inú rẹ, ìwọ yóò máa borí ni ṣá. Má ṣe gbà fún ẹ̀rù o,
rántí pé ọlọ́run alágbára fúnra rẹ̀ ó ń gbé inú rẹ, àti pé ní ìwọ̀n ìgbà tó jẹ́ pé kò lè pàdánù ogun, ìwọ yóò ní ìrírí ìṣẹ́gun ní gbogbo ọ̀nà ayé rẹ gbogbo àti ní ìgbà gbogbo. Kókó àgbéyẹ̀wò: Jésù, o ṣé fún rírán ẹ̀mí mímọ́ láti máa gbé inú mi. Jésù, ẹ ṣé o fún rírán ẹ̀mí mímọ́ láti máa gbé inú mi. A kú pọ̀pọ̀ sísì ọdún Kérésìmesì. Bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a ó jọ ṣe tàmọ́dún ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.